Agidi TV. ẹ ǹlẹ́ ń bẹ̀ ń wo ẹ̀yin èèyàn mi, mo ní kí n ké sí yín ni o, ká tún jọ ṣàlàyé ọ̀rọ̀ tó ṣe pàtàkì. ẹ súnmọ́ mi ẹ wá gbọ́, pàápàá fún gbogbo ọmọ Yorùbá tí ń bẹ nílẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́. Ìrìn àjò tó ṣe pàtàkì kan ń bẹ tá a gbọ́dọ̀ jọ rìn ní àsìkò yìí ni. Ẹ má sún síwájú o, ó ti bẹ̀rẹ̀ láti ọjọ́ 17 oṣù kejìlá ọdún 2022, kò sì ní yẹ̀. Elédùmarè ló dìídì gbé kalẹ̀ káwọn ọmọ Yorùbá ká jọ rìn pọ̀, nítorí pé ìrìn pọ̀ ejò ní ń jejò níyà. Ẹ jẹ́ ká mú ọ̀rọ̀ èmi ni ti bàbá Akíntóyè, ẹ jẹ́ ká mú ọ̀rọ̀ èmi ni ti màmá Onítìrí, ẹ̀yin olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Ṣàlẹ̀mí wà, ẹ jẹ́ ká mú kúrò, ẹ jẹ́ ká pàtọ̀pọ̀ kó lè hó ṣáṣá, ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ láti ṣiṣẹ́ papọ̀ fún òmìnira Yorùbá. Àsìkò ìpínyà kọ́ la wà yìí, àsìkò ìṣọ̀kan ni. A ó ṣèwọ́de o, a ó ṣèwọ́de. Ìwọ́de ó bẹ̀rẹ̀ láàárọ̀ ọjọ́ Sátidé. Àárọ̀ ọjọ́ Sátidé yìí ni o, ọjọ́ 17 níwọ́de yìí á bẹ̀rẹ̀ o. Ẹ jẹ́ ká jọ ṣe, ká jọ pòkìkí ẹ̀, ká pòkìkí ẹ̀ kí gbogbo ìlú mọ̀ wípé nítòótọ́ lọmọ Yorùbá ti ṣetán láti gba òmìnira tá a nílò fún orílẹ̀-èdè wa, láti gba òmìnira tá a nílò fún ìrandíran wa, láti gba òmìnira tá a nílò fún àwọn ọmọ wa tí ń bọ̀ lọ́nà. Ẹ wá dákun o, ẹ jẹ́ ká fi ọkàn ìgbàgbọ́ gbé e wípé ó ti ṣeé ṣe, a sì ti gba orílẹ̀-èdè wa ná, ilẹ̀ Yorùbá. Gẹ́gẹ́ bí àwọn alásọtẹ́lẹ̀, àwọn wòlíì kan ti ṣe sọ, ẹ jẹ́ ká gbà pé Èdùmàrè ló gbẹnu wọn sọ̀rọ̀, àsọtẹ́lẹ̀ ìrèsì ni. Ṣé ẹ rántí àsọtẹ́lẹ̀ yìí ṣá? Gbogbo ẹni tó ní Yorùbá nation ò ní bọ́ sí, a ó máa mú wọn lẹ́yọ kọ̀ọ̀kan, a ó máa mú wọn lọ lẹ́yọ kọ̀ọ̀kan. Gbogbo ẹni tó dálẹ̀ Yorùbá nation, ikú ni kì í ṣe àrùn, ẹ kọ sílẹ̀ ní ọ̀dọ́ àgùntàn yẹn wò. À ń ka èdìdí kejì yẹn lọ. Ẹni tó nílẹ̀ sọ fún mi pé kí n wo ìran nínú èdìdí kejì yẹn. Mo wo ìran nínú èdìdí kejì yẹn níwájú ọba májẹ̀mú. Amúmiri afẹ́fẹ́ ó ń gbé òkúta, ó ń gbé ọlọ, ó ń gbé àpáta. Ṣùgbọ́n ohun tó fúyẹ́ bíi pépà, afẹ́fẹ́ yẹn ò rí gbé. Mo wá ń fi ẹ̀mí wádìí lọ́wọ́lọ́wọ́ pé kí ni ìtumọ̀ ẹ̀. Àwọn ọmọ alágbára tí wọ́n ní owó lọ́wọ́ tó ráyé wá, tí wọ́n fẹsẹ̀ wálẹ̀ tó ti rò pé kò sí ohun tó lè ṣẹlẹ̀, àwa ni kò sí ẹlòmíràn, ìjì yìí máa gbé wọn. Àwọn ọmọ Yorùbá aláìlénìyàn tí wọn ò lẹ́ni tó lè gbà wọ́n, ẹsẹ̀ wọn á dúró gírí lórí àpáta. Ẹ kọ sílẹ̀ ní ọba májẹ̀mú sọ. Òkú ló ń dájọ́, òkú ń dájọ́, ìgbà báyìí màá ṣe báyìí. Òkú ń dájọ́, ìgbà báyìí màá ṣe báyìí. Ìjì àjà á gbé odó, ìjì àjà á gbé ọlọ, ṣùgbọ́n pépà tí ò lágbára á dúró lórí àpáta, ìjì ò ní gbé. Bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ Yorùbá nation ṣe rí. Ẹ kọ sílẹ̀ o. Ojú máa mọ ilẹ̀ àmọ́, ẹ ó kàn rí pé wọ́n declare rẹ̀ ni. Ẹ kọ sílẹ̀ ní ọba májẹ̀mú wí. Èdìdí tó kẹta nínú èkejì yẹn, amúmiri àwọn ìran Yorùbá, wọ́n já ewé ìyeyè dání, wọ́n já ewé ìyeyè dání. Amúmiri ìran Yorùbá, wọ́n já ewé ìyeyè dání, bẹ́ẹ̀ ni wọ́n já ewé àkókò dání. Ṣùgbọ́n ẹ sọ fún àwọn tó ń tukọ̀ ẹ̀ kó gbàdúrà against èdè-àìyedè àtogun àtakò. Bẹ́ẹ̀ ni ọba májẹ̀mú wí, torí yóò ṣẹlẹ̀. Ẹ kọ sílẹ̀ ní ẹ̀rí sọ. Amú májẹ̀mú kejì tó ń ṣe èdìdí kejì, amú kúrò ní iwájú mi lọ́wọ́. Èdìdí kẹta yẹn mo rí èso mẹ́ta lórí èdìdí kẹta. Mo fi ẹ̀mí wádìí pé kí ló wà nínú èdìdí.
ẹ̀rí ní kí n sọ fún gbogbo olùgbé Nàìjíríà pátá. Àkókò ìyàn tá a là kọjá Olúwa ni ó kọjá lọ. ǹjẹ́ bẹ́ẹ̀ bá gbàgbé àsọtẹ́lẹ̀ náà láti bí oṣù mélòó kan ó ní mo mú wá fún yín láti rán yín létí yìí o. ṣé ẹ tún rántí àsọtẹ́lẹ̀ eléyìí náà tí wòlíì kan fún wa. ọba pèlè ẹ̀rù ń bà bọ́lá ń bá pè ọ́ tí pèrè bá dájú áńgẹ́lì pèrè aṣíwájú wọn yóò dàrin àjò wọn rú wọn ní débẹ̀. aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wọ́n ti ń gbé. ṣé wà Nàìjíríà ṣé ṣì wà láyé ẹ ní kú báyìí ojú gbogbo àní òsì gbogbo tó bá ní bẹ̀rẹ̀ nǹkan yóò lópin ẹ máa wòran bàkẹ́yìn àti Yorùbá gan ẹgbẹ́ Yorùbá máa pín Yorùbá ń lọ o òsìntẹ́lẹ̀ ṣe Ìgbò náà ń lọ ẹ sá máa wòran ẹ ṣe báyìí. mo fẹ́ kẹ́ ẹ rántí pé oṣù kẹta ọdún 2022 ni mo ṣàbẹ̀wò sí wòlíì yìí tí wòlíì sì ṣàlàyé àwọn ọ̀rọ̀ wọ̀nyí fún mi èyí tí mo fi sórí fọ́nrán tí gbogbo yín wò káàkiri ilẹ̀ Yorùbá. Ó dá mi lójú Yorùbá ó gbòmìnira dandan. kéré o Yorùbá World Media ló ní kí èkúlé ọgbọ́ kó sọ fún toko àdán ọgbọ́ kó rò fún òbẹ̀ káràlẹ́ ọgbọ́ kí wọ́n sọ fún ará oko ẹ fọ́n rere ẹ̀kọ́ ńlá ló já wípé àgbà àràgbá yamuyamu ìwọ́de ńlá alálàáfíà tá a ti ń retí nílẹ̀ Yorùbá mega rally yóò bẹ̀rẹ̀ o. ẹ̀yẹn gbọ́ àsìkò àti ọjọ́ tí Olódùmarè mú láti ẹnu akẹ́kọ̀ọ́ ọmọ Yorùbá òun ni Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho. That is on the 17th ní rally ti máa bẹ̀rẹ̀ ní pẹrẹwu so àtọmọdé àtàgbà mo rọ̀ wá ẹ jẹ́ ká jáde ká túyàyà láti béèrè fẹ́tọ́ wa lọ́wọ́ ìjọba Nàìjíríà ẹni Sunday Ìgbòho. ẹ má gbàgbé sátidé ọ̀la yìí ni o. gbogbo ẹ̀yin ọmọ ọkọ Yorùbá àtàtà ẹ jẹ́ ká túyàyà jáde lọ́pọ̀ yanturu láti fi èròǹgbà wa hàn fún gbogbo àgbáyé. bí ẹ̀bì tí ọba lè pa ikú ó yẹ kó lè fẹ̀yìn fẹ́ lẹ́yìn. ohun tí ọba gbé ni àásìn lẹ́yìn rẹ̀ ni. bẹ́ẹ̀ igi tá a bá fẹ̀yìntì tí ò lè gbani dúró tó bá wólu ni kò lè pa ni. Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho sàlóníkà jáde lọ́pọ̀ yanturu ní sátidé ọ̀la òde yìí. Ogun State ni wọ́ọ̀dì alálàáfíà yóò ti kọ́kọ́ bẹ̀rẹ̀. àti ọmọdé àti àgbàlagbà oyún inú àti àṣẹ ẹ̀bí. kájọ kọ̀ wọ́rìn torí pé àìrìnpọ̀ ní sekúpọ̀ méjì. òyìn bóyin ṣe wọ́n máa fara oyin igi kó sorí pọ̀ wọ́n dìgbẹ́ borí bá dúró tọrùn ni ó dé èèyàn tọ̀tọ̀. ọmọ Yorùbá àtàtà ilé ti yá o. Yorùbá World Media ló ń kéde. Ìfẹ́ wa kúnlẹ̀ wá o. Ilé ìbí wa. Kàgbéga fàyè rí. Ìgbàgbọ́ wa ní pé bá ti bẹ̀rù làbọ̀ mọ́. Ká ṣiṣẹ́ kájọlá o. Ìṣọ̀kan tó mìíràn ní kẹ̀jẹ́ ká wà lè pa. Tẹ̀síwájú ọ̀pọ̀ ire àtúntò dára. Ọmọ Oòduà dìde bọ́ sí ipò ẹ̀tọ́ rẹ̀. Ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. lọ́mọdé pẹ́ lágbà lákọlábo nílẹ̀ yìí gbogbo ọmọ Oòduà ẹja ronú ogo tó pẹ́. lọ́mọdé pẹ́ lágbà lákọlábo nílẹ̀ yìí gbogbo ọmọ Oòduà ẹja ronú ogo tó pẹ́. ẹ wo bí táwa ti ń bọ̀ ẹ wo bí tá a gbé wá ibo wa làwa lọ ẹja ṣàtúnṣe kó tó pẹ́. lọ́mọdé pẹ́ lágbà lákọlábo nílẹ̀ yìí gbogbo ọmọ Oòduà ẹja ronú ogo. ẹni tó ṣe oògùn àti kọ́kọ́ yóò ní lárí ló fi ṣe oògùn ní lárí ìwé padà wà ní regret because Ọlọ́run ò fẹ́ kéèyàn kanjú ó ṣe kejì lórí rẹ̀. Is it right to be saying that to the president of the country? Totally wrong. Totally wrong. ẹ káàbọ̀ sí ìkànnì Yorùbá Gidi News. Yorùbá Gidi TV. ẹ rí gómìnà tó wọlé kókò àwọn ayọ̀ orúkọ wọn ò ní parí pọ̀ tí gómìnà kò lè lo parí tí Yorùbá nation fi dúró. ó yá o. Ibì kan bẹ tó o gbọdọ̀ mọ́ wò. Wo àwọn ìròyìn wo àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà nílẹ̀ Yorùbá. Ibo nípò nǹkan dídúró. ṣùgbọ́n wá gbọ́ tó bá dá òtún rẹ̀ máa sọ fún ọmọ kò ní ṣojú rẹ̀
àfi tọ́lọ́ ò bá pè mí lóko àfi tí má fi méjì fún ìpè yín nìkan lóko. Yorùbá Gidi TV. ṣàṣù àbíkẹ́ ijó ní jó ẹnì kò jó rí ó ti ṣe àbíkẹ́ máa bẹ̀rẹ̀ Fẹlá ò sọ pé ìdààmú àdúgbò Fẹlá ò sọ pé ní wèrè olóore Ọlọ́run ṣe pọ̀ ti Fẹlá ní ìsìn tó yàn bá fẹ́ kọ bí Fẹlá àyànmọ́ Fẹlá nù o Ọlọ́run sọ pé yóò kọ iná fi láǹdì ẹ̀ náà tí ò bá ní jẹ́ nǹkan kan kò lè láǹdì ẹ̀ tó gbogbo tẹ́lẹ̀ bá ṣe láyé tọ́lọ́run bá lọ́wọ́ sí kò ní ṣe. ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́ àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí subscribe tẹ subscribe sí. Yorùbá Gidi TV.